Kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú MKO Abiola? Ah, Bó o lè ṣe mọ MKO? Kí ló dà yín pọ̀? that's a very long story. Ẹ bá wa I mú. was the director legal advisor sent to the board of Concord. Mo ṣiṣẹ́ lábẹ́ Abiola, ọ̀rẹ́ mi ni, kò pẹ́ mo kéré sóhun, èmi tún ní lọ́ọ̀yà ni. You understand? Gbogbo 70s yẹn, 77 kankan. I was working with Abiola ITT. Gbogbo Northern project yẹn, gbogbo telephone tó lónìí exchanges. Èmi ni mo manage gbogbo Northern zone. Kẹ́kẹ́ mọ́ Hausa bíi kíní ni. Èmi ni contract manager. Gbogbo ètò wa di pé fóònù ni kíní kan lé ní àwọn ẹ̀mí wa charge. Bó dẹ̀ tó yá, èmi náà mo fi kọ́ legal adviser ẹ̀. Concord tó dálẹ̀, I'm not only that I'm a director, I'm a shareholder, I'm a secretary to the board, I'm a legal adviser, I'm a director. So we are very, very close. I'm his adviser. Ó bá ṣiṣẹ́, ó dẹ̀ respect fún mi, ó dẹ̀ ṣe dáadáa. Kódà, I was his ọmọ wa ń bàdàn, but I bring him more closer to Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò lè súnmọ́ lábàdàn, wọ́n á bá fún mi. Ìnáwó ní ọba wọn kan, Abiola ní ọba wọn kan, sọ fún ọba náà fún ọ. Kò sí tí wọ́n bá fẹ́ ń bàdàn, Ọlọ́run ó ṣe. Abiola máa jẹ gbèsè ilẹ̀ ìdí kó tó gbowó oṣù. Ẹ lè máa bọ̀ ń parí oṣù. Sọ̀rọ̀ mi sìn. Owó tí ò tí gbà yóò ti ná tán. Wọ́n lè ní gbogbo àwọn àti òlọ́kọ, àbá àwọn tí ó bímọ tí ò ní bàbá, àbí gbogbo hospital. Ìwọ̀n rántí gbogbo fóònù, àbí rántí gbogbo àwọn judiciary, gbogbo wọn máa ń fún ní fóònù fún ọ ní nǹkan ọdún. Mùsùlùmí Abiola Quranic School ní Ìbàdàn Ọ̀yọ́ ẹ̀, Abiola dálẹ̀. Àmọ́yẹ ọmọ tó graduate lórí Abiola Quranic School. Èmi náà dẹ̀ ni mo protect ẹ̀. Ọlọ́run rẹ̀ jẹ́ àbàjẹ́ trust. So I know him very well. I was instrumental, brought him to Ìbàdàn. Wọ́n yan. Bẹ́ẹ̀ ni wọ́n bá fún mi lágbàlẹ̀ ọjà máa gbà. He is not a arrogant person. Ó ní wọ́n fún mi lágbàlẹ̀ ọjà ń bàdàn máa gbà. So ká fi ṣe ọ̀tún aláṣà àbí ọ̀tún àrẹ aláṣà. He doesn't mind. No, àwọn arísípàlà ń gbà aláàlá o. Kò lè ṣọ̀tún àrẹ aláṣà o. Torí kò fẹ́ tó bàdàn ṣe fẹ́ ṣe wo kò pa drainage gbà yẹn. Ìwọ́n Bọ́lá Ìgè ní gómìnà gbà yẹn. Tó ní ọ̀sáyé ẹ̀, ayé òṣèlú náà ni. So àwọn sọ pé rárá, ẹni tí òjò oṣù bàdàn ṣe, ó ṣe wá sí ọ̀tún rẹ̀. Wọ́n dẹ̀ ní Olúbàdàn ní alówó èyí tó bá dára fún. Wọ́n dẹ̀ fún Báṣọ náà fún bàdàn náà. Wọ́n dẹ̀ túbọ̀ súnmọ́ wa. He was the first to recognize all Magajis in Ìbàdàn. Èmi ni wọ́n gbọ́n fi ṣe olórí ńgbà yẹn. Tó bá fún àwọn olóyè ní tiwọn tán, ó tún rán pé bá gbà fáwọn Magaji má dẹ̀ ṣiṣẹ́ fún. So he's a nice man. It's unfortunate you could not have him as a president. He deserves to have presidency. Ọlọ́run máa gbọ́ nǹkan. Ọlọ́run bá àtẹ̀sáfẹ́ rere. Ṣé pé kára Abiola dépò ìlú ìbá yàtọ̀? Of course, tí a bá ti lówó tẹ́lẹ̀ tó bá dépò, owó ò ní ranjú mọ́. Ó lábúdópò ó máa yàn. Kò sí ìlú tí ò máa yàn sí. Kò dẹ̀ ní láti òwe. Tó bá ní president America báyìí, kíní kan 1, 2, 3 kíní kan. Á dẹ̀ pẹ̀lẹ́sẹ̀kẹsẹ̀. Prime Minister London 444 kíní kan. Á dẹ̀ pẹ̀lẹ́sẹ̀kẹsẹ̀. Irú àwọn èèyàn tá a fẹ́ nìyẹn. Kò ní láti kànlẹ̀kùn tó wọlé anywhere. Ó dẹ̀ lówó ní gbogbo ẹ̀. Owó ètò amortization pé bàbá ìwó ló ná. So àwọn olówó gidi ni ẹ̀ tí ò dẹ̀ fi ṣàwọn.